ti ṣe ń gbé ìròyìn ọ̀hún káàkiri nìyẹn o. wọ́n ní wọ́n ti rán Koko Zaria lẹ́wọ̀n ìyẹn Alhaji Ganiu Ayinde onímọ́tò látàrí wàhálà tó ṣẹlẹ̀ ní nǹkan bíi ọdún méjì sẹ́yìn láàrin òun àti Láwórì onítíátà tí ẹnìkan làgò mọ́ lórí. bẹ́ẹ̀ ni wọ́n sáré gbé ọkùnrin onítíátà yìí lọ sí ọsibítù tí ọ̀rọ̀ ọ̀hún pàápàá sì délé ẹjọ́. lónìí Wednesday yìí ni ìròyìn ẹlẹ́jẹ̀ kan gba ìgboro kan níbi tí ẹni tó kọ ti gbé sórí Facebook tó sì sọ pé ilé ẹjọ́ ti dájọ́ wípé kí wọ́n lọ fi Zaria sẹ́wọ̀n látàrí bí ó ṣe jẹ̀bi ẹ̀sùn ọ̀hún. tẹlifíṣàn yìí pé Láwórì ohun tí ọkùnrin onítíátà yìí sì sọ ni pé irọ́ lásán ni ìròyìn ẹlẹ́jẹ̀ ní ilé ẹjọ́ kò tí ì ṣe ìdájọ́ bó tilẹ̀ jẹ́ wípé àwọn ṣì wà ní kóòtù lórí ọ̀rọ̀ ọ̀hún àti pé lọ́la òde yìí gan làwọn yóò tún pàdé ní kóòtù lórí ọ̀rọ̀ náà. yàtọ̀ sí èyí lọ́sùn òní Wednesday yìí náà ni Ganiu Ayinde Koko Zaria gbé ìròyìn kan sórí ẹ̀rọ ayélujára Facebook níbi tí ó ti ń ṣàlàyé bí àwọn èèyàn kan ṣe wá kà mọ́lé tí wọ́n sì yìnbọn rẹpẹtẹ sí i lásàálẹ̀ àná ṣùgbọ́n tí orí kò yọ bó tiẹ̀ jẹ́ wípé wọn kò rí ọkùnrin ọ̀gá onímọ́tò yìí ṣe léṣe. síbẹ̀ àwọn aráalé rẹ̀ farapa yánnayànna tí ẹ̀jẹ̀ sì ń ṣe bàlà gẹ́gẹ́ bí ó ṣe ti ṣe àfihàn rẹ̀ nínú fọ́nrán tó gbé síta ṣùgbọ́n àwa kò ní lè ṣàfihàn fọ́nrán ọ̀hún látàrí òfin tó de ètò ìgbé ohùn afẹ́fẹ́ sí orí Facebook. ẹ gbọ́ díẹ̀ nínú ohun tí Koko Zaria gangan sọ. Good day everyone. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Òwò bẹ̀rẹ̀ tí ń wò mí, ojú tó fi ń wò mí ò ní fọ́. Èmi ọmọ yín náà ni Ganiu Ayinde, táwọn ọmọ sí Koko Zaria. Wọ́n pè ní Zagaza American boy. Òṣèlú oníbàjẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi káàkiri gbogbo àgbáyé, Ọlọ́run máa nífẹ̀ẹ́ yín o. Ìkọ̀kọ̀ ló ṣẹlẹ̀ láti òru ìjẹta tí màá jẹ́ kó yé gbogbo ayé òní kan mọ̀. Àwọn èèyàn kan ló ń lépa ẹ̀mí mi láti bí ọdún mẹ́ta ń sìn, àwọn Ọlọ́run bá ò fún wọn ṣe. Mo kàn lè gbọ́ pọ́n ní kí wọ́n wá sun lé mi. Tí wọ́n bá jà ní Kétu, àwọn bọ́ọ̀sì wà lọ́dọ̀ mi, wọ́n máa ka wọn bí. Tí wọ́n jà lọ́jọ́ ta, tí wọ́n jà káàkiri lẹ́nu rẹ̀, ilé mi náà rán wọn bọ̀. Wọ́n ti ń plan yẹn láti bí ọdún méjì kan wá sun lé mi. Àmọ́ àwọn èèyàn kan ló ń lépa ẹ̀mí mi láti bí ọdún mẹ́ta ń sìn, àwọn Ọlọ́run bá ò fún wọn ṣe. Mo kàn lè gbọ́ pọ́n ní kí wọ́n wá sun lé mi. Tí wọ́n bá jà ní Kétu, àwọn bọ́ọ̀sì wà lọ́dọ̀ mi, wọ́n máa ka wọn bí. Tí wọ́n jà lọ́jọ́ ta, tí wọ́n jà káàkiri lẹ́nu rẹ̀, ilé mi náà rán wọn bọ̀. Wọ́n ti ń plan yẹn láti bí ọdún méjì kan wá sun lé mi. Àmọ́ tó bá yá ẹ gbórúkọ wọn. Wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Tó bá ti ń báyàn jà bí kéèyàn kú láyé ni. Nǹkan bá yẹ nìyẹn jẹ́ kíkẹ́ nìyẹn má jẹ́ ọkàn mọ́ ni. Ẹ bá dẹ̀ rí wọn èèyàn gidi lẹ́ máa pè wọ́n. Wọ́n ti ń rán wọn oríṣiríṣi àwọn èèyàn wá. Wọ́n ti rán àwọn ọmọ kan wá bí wọ́n wá sun lé mi bí ẹ̀mẹ́ta. Wọ́n ti rán àwọn ọmọ kan wá gún èèyàn wájú ọ̀dọ̀ mi. So eléyìí wá bẹ̀rẹ̀ láti bí ìjẹrin. Wọ́n ní wọ́n bá wọn jà ní sáìdì orílẹ̀. Ó yẹ ìdíjọ́ kejì nìyẹn níjẹrin. Wọ́n ṣe wá bí nìyẹn, àwọn ọlọ́mọ tó jókòó síta tó kọjá lọ, wọ́n ṣá gbogbo àwọn ọmọ yẹn. Mo sọ gbogbo àwọn ọlọ́pàá. Mo sọ fún ọlọ́pàá Sógúnlẹ̀, ọlọ́pàá Akínpẹ̀lú, wọ́n wá, wọ́n ní ká má jà. Wọ́n ń jà ní Mọ́folúkù, wọ́n ń jà lórí ilé, wọ́n ń jà lẹ́nu ilé, kí ló kàn mí? Ilé mi mo wà, lẹ́yìn kí n kó kí n lọ bí iṣẹ́. Wọ́n ti ń ṣe àwọn òwòrán. Mo lọ rìpọ́tù fún gbogbo àwọn ọlọ́pàá kan báyìí. Láti ibi jẹ́ ẹni mo ti ń gbọ́, wọ́n fẹ́ asùn lé mi, wọ́n fẹ́ pààrọ̀ sọ́dọ̀ mi, wọ́n ṣe gbogbo everything. Èmi kàn ń rìpọ́tù wọn fáwọn ọlọ́pàá ni. Bẹ́ẹ̀ ni mo rìpọ́tù fún ọlọ́pàá Mákindé Akínpẹ̀lú, ọlọ́pàá Akínpẹ̀lú. Mo rìpọ́tù fún ọlọ́pàá Akínpẹ̀lú. Pẹ̀lú ọlọ́pàá Sógúnlẹ̀, gbogbo wọn tó lọ ni mo ń sọ gbogbo àwọn ọlọ́pàá. Bàtà àwọn ọlọ́pàá wá gbọ́, wọ́n ní kọ́ lọ́wọ́ ọlọ́pàá máa wà lọ́dọ̀ mi every time. Bóyá di alẹ́ ìjẹta nìyẹn. Mo ń ṣe kámẹ́rà ládùúgbò, mo ń ṣe kámẹ́rà sí street. Gbogbo wọn tó ń ṣe òye mi, ojoojúmọ́ fẹ́ wá sun lé mi, wọ́n fẹ́ wá pa mí kí n kúrò lé mi, àti máa kúrò nínú lé mi. Wọ́n fẹ́ wá pa mí, wọ́n wá ṣe kíní kọ́mọ́dé. Ẹ bá fẹ́ wá pa mí yẹn jẹ́ kí n rẹ́ tó fẹ́ wá pa mí mi ní kúrò nínú ilé. Bóyá alẹ́ ìjẹta nìyẹn. Mo ń ṣe kámẹ́rà, mo wá ń tà, ìyàgò 12. Mo dó tí àwọn bọ́ìsì. Èmi pẹ̀lú àwọn bọ́ìsì 4 làwọn àmì tí kò mẹ́bọ̀dé máa lọ lé. Bàbá dé after 12 táwọn ẹ̀ ń ṣe gbogbo ẹ̀tún lè sùn. Ọ̀rẹ́ dé nìyẹn. Wọ́n kò mọ ọ̀kadà. Wọ́n tó 8. Wọ́n ṣe wọnú ilé ní ọmọdé kan paná. Bẹ́ẹ̀ sì yìnbọn sínú ilé gbàgbàgbàgbàgbàgbàgbàgbà. Wọ́n bẹ̀ wọ́n ní street, wọ́n bẹ̀ sì yìnbọn fún iṣẹ́ níwèé gbàgbàgbà fọ́ gíláàsì mọ́tò. Jáde. Àwa pa ẹni èèyàn kan lọ gà, èèyàn kan ló rán wa, a máa pa ẹ́ dànù ni, wọ́n ń pariwo.
ìkẹ́bọ̀dé má jáde sí wọn. ìfúnkan àwọn ọlọ́pàá tó wà ládùúgbò wọn wò pé kí ló ti ṣẹlẹ̀ báyìí ọlọ́pàá kọ́kọ́ dúró níbi sáìdì ibi kan pé kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ pípa ṣe pípa àwọn ọlọ́pàá ẹ̀wọ̀n fúnra wọn náà lọ bí tó wà tó lọ yìnbọn fáwọn ọlọ́pàá ọlọ́run tó ju gbogbo ẹ̀dá lọ bí tó ti lọ yìnbọn fọlọ́pàá ọlọ́pàá náà ti dá lóhùn ẹ tó jó lórí wọn òun ẹ máa rí lórí àwọn ẹ máa rí máa táàgì ẹ̀ mọ́ fídíò yìí ẹ tó jó lórí wọn ni 8 ni wọ́n mórí wọn wọ́n máa pé 1000 tí mo paná tí mo dúró ń bẹ̀